Ya Allah, write our names from amongst those who are free from the fire of Jahannam, Ya Allah. Ya Allah, grant us Jannah without recognition. تزود من الدنيا فإنك لا تدري إذا جن الليل هل تعيش إلى الفجر. Tọ́lọ́hun nìkan ni a lè ṣe tá a lè fi rògbò ayé já. Ẹ̀yin máa dámọ̀ ẹ tẹ̀lé Ọlọ́run pẹ̀lú òdiwọ̀n bùkátà yín sọ́dọ̀ Olúwa. Ẹ máa ṣe Ọlọ́run lódiwọ̀n bẹ́ẹ̀ ṣe lè ní sùúrù tó nínú iná. Ẹ máa ṣe ohun tó wù yín láyé lódiwọ̀n bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé nínú ẹ̀. Òdiwọ̀n tí ẹ fi gbénu sàárè tó sí ní ẹ fi pèsè lẹ́dẹ̀ ikú o. Ẹ sì yé wo àwọn ọjọ́ orí tá a lọ́lára tá a tètè ní kó tán kíákíá. Àtàwọn àrísìkí yín tẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́. Àtàwọn ẹ̀ṣẹ̀ yín tá a mójú kúrò fún yín. Ẹ má dára yín láàmú mọ́ ẹ lọ mọ̀ wípé Ọlọ́run lúgọ ó ń dúró dè wá lórí ìta ìdájọ́ ńlá. Torí gbogbo nǹkan ni yóò parun, àfohùn nìkan ni yóò ṣẹ́kù. Bí ń tí ọ̀rọ̀ tó fọlọ́gbọ́n ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ jù fólóye. Àròwó kọlà akéwì àdéhùn àlè àdábí. Ọmọ kéwú àlìmísírí ọmọ owó làbí bòńkẹ́ nípẹ̀rù àkẹsàn rẹ̀ mọ́. Ìpínrin ni mi balẹ̀ gbogbo aṣọ ọ̀kẹ́ ni mi ọlọ́jà.